ó ti ṣẹlẹ̀ o. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti dìde láti sọ̀pọ́tì bàbá wa Olóyè Sunday Igboho láti ká lè gba Odùduwà. A gbọ́dọ̀ bẹ̀rù, a gbọ́dọ̀ jájà yìí lájàyè kí gbogbo wa ká sọ̀pọ́tì àwọn àgbààgbà wa àtàwọn olóyè wa Sunday Igboho láti ká lè gba Odùduwà nílẹ̀ Yorùbá. Ẹgbọn nǹkan tí bàbá wa Olóyè Sunday Igboho sọ. Wọ́n dá Àmọ̀tẹ́kùn sílẹ̀, ṣùgbọ́n ìjọba Nàìjíríà kò parí sí ọ̀dọ̀ gómìnà. Mo kí gbogbo ọmọ Yorùbá lásìkò yìí. Èmi Adébánjí Akíntóyè ni mo kí yín. Mo kí àwọn ọba wa ní pàtàkì torí àwọn gan-an ni iṣẹ́ tí mo fẹ́ ràn yìí tó kàn jù. Ní ọ̀sẹ̀ tó kọjá, ní Monday, the 3rd of November. Ní ọ̀sẹ̀ tó kọjá ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ fún wa láti Kwara. Àwọn tó mọ̀ wọ́n dá Àmọ̀tẹ́kùn sílẹ̀, ṣùgbọ́n ìjọba Nàìjíríà kò parí sí ọ̀dọ̀ gómìnà. Mo kí gbogbo ọmọ Yorùbá lásìkò yìí. Èmi Adébánjí Akíntóyè ni mo kí yín. Mo kí àwọn ọba wa ní pàtàkì torí àwọn gan-an ni iṣẹ́ tí wọ́n dá Àmọ̀tẹ́kùn sílẹ̀, ṣùgbọ́n ìjọba Nàìjíríà kò parí sí ọ̀dọ̀ gómìnà. Mo kí gbogbo ọmọ Yorùbá lásìkò yìí. Èmi Adébánjí Akíntóyè ni mo kí yín. Mo kí àwọn ọba wa ní pàtàkì torí àwọn gan-an ni iṣẹ́ tí mo fẹ́ ràn yìí tó kàn jù. Ní ọ̀sẹ̀ tó kọjá, ní Monday, the 3rd of November. Ní ọ̀sẹ̀ tó kọjá ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ fún wa láti Kwara. Àwọn tó mọ̀ nǹkan gidi ní òkè iṣẹ́ àwọn ọmọdé o. Àwọn tó súnmọ́ àti mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, tó ń gbọ́ ọ̀rọ̀ abẹ́nú. Wọ́n sọ fún wa wípé àwọn Fúlàní sọ pé àwọn tún ń múra láti wá sílẹ̀ Yorùbá in a big way. Àní tán bá wá àrẹ́dì náà, àwa náà a ò kéré, a kì í ṣọ̀lẹ, a kì í ṣe ẹni téèyàn lè máa dẹ́rù bà. But wọ́n wá ń sọ wípé wíwá tí wọ́n fẹ́ wá yìí, àwọn ọba wa gangan ni wọ́n fẹ́ wá máa attack. Wọ́n máa wọnú palace. Wọ́n ṣe wọnú palace ọba kan tí wọ́n pa lóṣù bíi mélòó kan sẹ́yìn. Wọ́n wọnú palace, wọ́n kidnap ọba, wọ́n pa ọba. Tí ọba bá travel lọ́nà, wọ́n ambush wọn. Bọ́n ṣe ambush àwọn ọba mẹ́ta kan ní Èkìtì tí wọ́n pa méjì lára wọn níjọ́sí. Àwa pè pàdé. Àwa táà ń jàgbára wa pè pàdé. Yoruba Self-Determination Movement Executive Committee wa pè pàdé. Àwa wo gbogbo kí irú èwo wa tún lélẹ́yìí. Àwọn ò wá pa àgbẹ̀ kankan this time. Wọ́n ò wá pa ìyàwó àgbẹ̀, wọ́n pa village kankan. Àwọn ọba làwọn wá bọ̀. Kí ni reason wọn? Reason wọn ni pé wọ́n ti sọ tẹ́lẹ̀ pé àwọn máa gba ilẹ̀ wa, wọ́n máa lé wa kúrò lórí ilẹ̀ wa, wọ́n máa gba ilẹ̀ wa. Pé táwọn bá wá ń pa àwọn ọba wa, àwọn ń pa orí Yorùbá nìyẹn, àwọn ń gé orí Yorùbá kúrò nìyẹn. Ọlọ́run ní fún wọn ṣe o. Nígbà tí wọ́n bá máa pa ọba bí ogún bí ọgbọ̀n, the Yoruba nation will be
flat on its face. Èrò tí wọ́n nìyẹn tọ́lọ́run ò ní gbà fún wọn. Kí ni ká wá ṣe níjọ́ mo rò pé Sátidé ni mo send message kékeré kan lórí Yorùbá rédíò n'Íbàdàn tí ọmọ mi Ayégbòkìkí ṣe alákòóso ẹ̀, but mo rí pé message yẹn ò tó ló jẹ́ kí n tún wá máa ṣe lé tí mò ń ṣe ní àsìkò yìí. Àwọn ọba wa kan tán ni wọ́n fẹ́ lọ ṣètò kan ní last week yẹn. Wọ́n ti múra, wọ́n ti rìn díẹ̀, à ń láti sọ fún wọn pé kán padà lọ́nà, kán padà sí palace wọn, kán lọ dúró sí palace wọn, kán postpone nǹkan tán fẹ́ ṣe yẹn. Nítorí náà mo ránṣẹ́ sí àwọn ọba wa báyìí, tẹ́ bá jáde ẹ wo lẹ̀ dáadáa o. Ní palace yín nílé yín, ẹ sọ fún àwọn èèyàn yín tó wà bẹ́ẹ̀, tọkùnrin tóbìnrin, kán ní ìfura o. Tán bá rí ẹnikẹ́ni tí ó ṣàjèjì tó yìí, kán tètè yá mọ nǹkan tí wọ́n máa ṣe nípa ẹ̀ o, kán tètè sọ fún kábíyèsí o. Tẹ́ ẹ bá ń jáde lọ, ẹ wo arú àwọn ẹni tó ń bá yín lọ. Ìbá tiẹ̀ dá pé for some time now kẹ́ ìjókòó sílé, kẹ́ ṣe security ilé yín kó bẹ́tà ju ti tẹ́lẹ̀, kẹ́ má tí lọ síbi kankan. Iṣẹ́ tí mo fẹ́ rán sí yín ò jù yẹn lọ. Ẹ̀yin ní bàbá àwa Yorùbá o. Kálukú ẹ̀yà gbogbo ló ní ìṣe tiwọn, culture tiwọn. Culture tiwa ni pé we are a people with kings. The kings are the head of our nation. Anybody tó bá dojúkọ àwọn ọba wa báwọn ọmọ yìí ṣe ń sọ ìtàn dẹ̀ rí wọn mú, tán rí wọn pa. Nǹkan tó àwọn Fúlàní ni wọ́n fẹ́ ṣe sí wa tẹ́lẹ̀, ó fẹ́ ṣẹlẹ̀ nìyẹn, pé àwọn máa gba ilẹ̀ wa, we will break the Yoruba, we will take their land and turn it to Fulani homeland. Àwọn ọmọ wa ti ready láti defend ilẹ̀ wa o. Yes, mo lè sọ yẹn ní gbangba báyìí, àwọn ọmọ wa ti ready láti defend ilẹ̀ wa. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí àwọn Fúlàní bẹ̀rẹ̀ wàhálà wọ̀nyí 2015, 2016, 2017, a sáré lọ bá àwọn gómìnà wa. Wọ́n dẹ̀ hùwà ọmọlúàbí, wọ́n farabalẹ̀, wọ́n gbọ́ wa dáadáa, wọ́n dá Àmọ̀tẹ́kùn sílẹ̀. Ṣùgbọ́n ìjọba Nàìjíríà kò parí sí ọ̀dọ̀ gómìnà o. The highest level of government in Nigeria is the federal government in Abuja. But àwọn federal government dẹ̀ gbógun ti Àmọ̀tẹ́kùn pé rárá ẹ̀ lè ṣe, is unconstitutional, ẹ̀ lè ra ìbọn fún wọn, ẹ̀ lè ṣe. Àmọ̀tẹ́kùn ò lágbára tó bẹ́ẹ̀ mọ́ báyìí o. Nítorí náà àwa ò dúró de Àmọ̀tẹ́kùn mọ́ o. Àwọn ọmọ wa fúnra ara wọn ti get ready láti defend ilẹ̀ wọn o, láti defend oko bàbá wọn, ọ̀nà oko bàbá wọn, àbá bàbá wọn, ilé bàbá wọn, and our cities and towns and streets. Nítorí náà eléyìí tí wọ́n ń gbé bọ̀ pé àwọn ọba wa gan-an ni wọ́n ń wá bọ̀, abẹ́ àwọn ọba wa má jẹ́ ká fún wọn láyè rárá o. Mo repeat, ẹ̀ṣọ́ àdúgbò ibi tẹ́ ẹ bá ń gbé dáadáa o. Tí wọ́n bá rí èèyàn kankan tó jẹ́ àbàmì ń bẹ̀, kán tètè wá bá ṣe máa ṣe ọ̀rọ̀ ẹ̀ o.
kábíyèsí ẹ̀yin ni bàbá wa ẹ̀yin ni bàbá wa o a fẹ́ kí aburú kankan ṣẹlẹ̀ sí kankan lára yín o eléyìí tá a rí ó ti tó ó dọ̀bà wa márùn-ún tí wọ́n pa ọba Ifọ̀n wọ́n pa ọba méjì ní Èkìtì wọ́n pa ọba méjì náà ní Kwara àti Kogi ó di márùn-ún a fẹ́ kó tún ṣẹlẹ̀ sí o àwọn ń sọ fún wa wípé we are going to destroy you a dẹ̀ bẹ̀rẹ̀ látorí Ọlọ́run ò ní fún wọn ṣe o ẹ jẹ́ kí àwa fúnra wa ká má fún wọn ṣe o ẹ jẹ́ ká ṣọ́ra o gbogbo ẹni tó bá ń gbé àdúgbò tó bá súnmọ́ ààfin ẹ máa wò ta dáadáa o tẹ́ ẹ bá rí àbàmì ẹ̀dá kan tó ń rìn bákan ẹ tètè kégbe síta o we must defend our fathers kábíyèsí mo kí yín o tọwọ́tọwọ́ mo kí yín o Ọlọ́run tó fi yín ṣe adé orí wa kò ní ṣí yín sọnù kúrò lórí wa o adé apẹ́ lórí o bàtà apẹ́ lẹ́sẹ̀ ẹ ṣé o kábíyèsí ó dàbọ̀. ta àṣírí wa fáwọn tí agbógun tì Ọlọ́run gbógun tì wọ́n. àṣẹ ohun tó máa ń jọ mí lójú ni pé ẹ̀yin tí ẹ wà ní bàbá mi àti mọ̀mọ́ mi tẹ wà ń lù yìí Ọlọ́run ti dà yín lóhùn. ohun tí wàá máa ń dùn nínú ọkàn mi ni pé àwa tá a wà nílùú yẹn ní Nàìjíríà yẹn àwa gangan ni a nífẹ̀ẹ́ ara wa. bẹ́ẹ̀ ni o. ẹ̀yin tẹ wà lókè òkun báyìí ẹ̀yin lẹ nífẹ̀ẹ́ wa àwa yẹn gan ò nífẹ̀ẹ́ ara wa. òótọ́ ni òdodo mo ọ̀rọ̀. bẹ̀rẹ̀ látòrí nǹkan tí mo ti lọ gbà wọ́n lẹ̀ Ọlọ́run ló lò mí bẹ́ẹ̀ kì í ṣe mi táwọn olóṣèlú bá tún débẹ̀ lọ́la wọ́n tún tẹ̀lé wọn. wọ́n tẹ̀ ti tẹ̀lé wọn. wọ́n tún tẹ̀lé wọn. Ìgbòho Ìgbòho Ìgbòho. wọ́n wá rí wípé àwọn tí à ń jà fún yìí gan sáwọn gan nífẹ̀ẹ́ ara wọn sá. tí gbogbo wa bá pawọ́pọ̀ tá a bá sọ fún Nàìjíríà pé a ṣe mọ́lé ni níbi tí Yorùbá pọ̀ ní agbára Nàìjíríà ò lè ká wa. èyàn mélòó lẹ fẹ́ pa èyàn mélòó lẹ pa ẹ yìnbọn yẹn gan yóò tún padà rẹ̀ yín ẹ pààyàn ẹ̀rù Ọlọ́wọ́ tó mọ̀ pè yín gan ẹ mọ̀ pé téèyàn bá pààyàn débi kan ẹ̀rù ó tún mọ̀ bà á bẹ́ẹ̀ ni mọ́mí mi kì í sọ̀rọ̀ ìlérí àwọn kan ni wọ́n fi àwọn nǹkan kan àtàwọn nǹkan kan bá àṣà Yorùbá jẹ́ Yorùbá létò aláṣà nǹkan kan ni àwọn bàbá wa ń lò ń gbà ṣé bí àwa Yorùbá la ṣe ẹ̀tù la mú kámbàdì wọ́n ní Yorùbá ò ní nǹkan kan tá a lè ṣe àwọn òyìnbó gba ọpọlọ àwọn bàbá wa lọ mọ́ wa lọ́wọ́ ni àwọn bàbá wa lọ mú igi ìpẹ̀ta egbòogi ìpẹ̀ta wọ́n wá gún pẹ̀lú omi ọjọ́ wọ́n wá sa ọgbẹ wọ́n wá sọ di ẹ̀tù ìbọn wọ́n máa rọ́ sí inú ìbọn wọ́n mú irin wọ́n gé kéékèèké wọ́n máa fi ajẹ sí wọ́n rọ́ sí àhàyà sí bàbá ẹ̀mí yóò gún bàbá kì í sì dèbò wọ́n tá bá fẹ́ ra ẹ̀tù ìbọn bàbá kékeré òní sọpọ̀ fẹ́ ra ẹ̀tù ìbọn ìbílẹ̀ wọ́n ra ti ìlú èbó fún mi tìbílẹ̀ tá a sí yàn yín egbòogi ni àwọn bàbá fi ń ṣe ẹ̀tù tí wọ́n dẹ̀ fi irin èso sí ìbọn yẹn ní tí ó pa gbà yóò sì dáhùn yóò sì pẹran ṣe bí ọgbọ́n kan làwọn bàbá wa rò débẹ̀ àwọn kan ní kò sóògùn àwọn bàbá wa mú egbòogi wọ́n gun tábà wá fi mú ògì á dẹ̀ mọ́ yàgbẹ́ ẹ̀dẹ̀ ní Yorùbá ọ̀lọ́pọlọ kankan bẹ́ẹ̀ náà làwa kúrí làwọn bàbá wa kúrí tí wọ́n gbọ́n tó rárá sá àwa láàmọ́ iye.